Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní Nàìjíríà àti ní òkè òkun. Wọ́n ní àtòkun àtọ̀sà kì í gbẹ àìrójú bíbù lára omi. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa Elédùmarè ò ní bà á jẹ́. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí channel wa Olóòtọ́ TV. Bẹ́ẹ̀ ṣe ń wo àwọn program wa, ẹ máa bá wa like, ẹ máa bá wa comment, ẹ dẹ̀ máa subscribe sórí TV wa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sí ibibẹ̀, kí ìṣẹ̀ṣe Yorùbá kó lè bá a ṣe tẹ̀síwájú, òun náà ló jẹ wá lógún. Ní òní, ẹ̀yin olùgbọ́ mi, a tún mú àrọ̀ tó wá fún yín. A tún fẹ́ jọ síra wa níyè. Nígbà tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ni ọ̀rọ̀ nípa ètò ìsọmọlórúkọ nílẹ̀ káàárọ̀ òjíire wa, nínú ìṣẹ̀ṣe wa, pàápàá jùlọ agbọ̀ndàn títí Ifá. Wọ́n ní tá a bá là kí iye èèyàn, tẹ́ bá wọnú ìṣẹ̀ṣe Yorùbá, àwọn oníṣàngó ń bẹ. Ó ní báwọn oníṣàngó ṣe máa ń sọmọ wọn lórúkọ, á dé bẹ́ẹ̀. Ó ní báwọn ológun ṣe máa ń sọmọ wọn lórúkọ. Ó ní báwọn ọlọ́ṣun ṣe ń ṣe títí wọn. Ó ní báwọn ọlọ́bàtálá ṣe ń ṣe títí wọn. Ṣùgbọ́n ní òní, nílànà títí Ifá, òun ni a máa sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Kí ni tá à ń pè ní orúkọ? Orúkọ náà ni tó jẹ́ àpèjà ẹnìkọ̀ọ̀kan. Ohun tó ń ṣe àpèjúwe èèyàn, ohun tó ń ṣètọ́ka sí kó wá wa, ohun tó ń ṣe àpèjúwe ẹnìkọ̀ọ̀kan wa, tó ṣèyàtọ̀ láàrin lágbájá àti tàmẹ̀dù, tó ṣèyàtọ̀ láàrin táyé àti kẹ́hìndé. Tẹ́ bá wo ohun tí Ifá kan sọ, Ifá ní akọ́wọ̀ ìdàǹdàgìrì, báwo bá rí ṣe láre jù, ọgbọ́n rere ní wọnú awo, adífá fún Ọ̀rúnmìlà, bàbá ń sáwó lọ ìlú eku, bàbá ń sáwó lọ ìlú ẹja, bàbá ń sáwó lọ ìlú ẹyẹ, bàbá ń sáwó lọ ìlú ẹran, bàbá ń sáwó lọ ìlú ọmọ ẹni. Nínú irúnmọlẹ̀ tí Elédùmarè dá wá sílé ayé, Elédùmarè ṣe ń tá ń pè ní ìpín iṣẹ́ fún irúnmọlẹ̀ kọ̀ọ̀kan. Iṣẹ́ tó gbé fún Ògún ó yàtọ̀ sí eléyìí tí Elédùmarè gbé fún Ṣàngó. Èyí tó gbé fún Ṣàngó ó yàtọ̀ sí eléyìí tó gbé fún Ọbàtálá. Èyí tí Elédùmarè gbé fún Ọbàtálá ó yàtọ̀ sí èyí tó gbé fún Ọ̀rúnmìlà bàbá kéré fọgbọ́n ṣenú. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé kì í ṣe pé ẹ̀kan náà ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀. Bí ó bá ṣe ń lọ, Elédùmarè náà ṣe máa wò pé n tó kàn ní tó yẹ kóhun lọ rí ṣe nílé ayé. Nígbà tí àtigi, àtọ̀pẹ̀, àtẹranko, àtènìyàn, àti igbó, àtòkè, àti odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán ti wà nílé ayé tán, Elédùmarè wá wò pé n tó kù náà ni wípé kí n tán pè ní orúkọ kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Elédùmarè gbé Ọ̀rúnmìlà ó gbé dìde. Ó ní kó lọ sílùú àwọn ọmọ eku. Nígbà tí Ọ̀rúnmìlà máa dé ìlú àwọn ọmọ eku, ẹ ǹlẹ́ o, mo kí yín o. Wọ́n ní o, kí ló kọ yín? Wọ́n ní eku gbogbo àwọn. Kò wá sí ìyàtọ̀ kankan láàrin yín. Wọ́n ní ìyàtọ̀ bíi ti bò. Ìbí òjù bì bá a ṣe bẹ̀rù náà lábẹ́ ọmọ. Àparò kò ga jù kan lọ, àfi tá a bá gbé gorí ebè. Bákan náà ni gbogbo àwọn ṣeré wájú Elédùmarè. Ọ̀rúnmìlà ní tí ó yé yín pọ̀ ju tó yé yín lọ. Ó ní kankan bẹ tí wọ́n ń pè ní orúkọ. Ó ní orúkọ yìí ni ó mọ ṣèyàtọ̀ láàrin yín. Òun ni yóò mọ jẹ́ ká mọ lágbájá yàtọ̀ sí tàmẹ̀dù. Òun ni yóò mọ já mọ ta là ń bá sọ̀rọ̀, ta lọ̀rọ̀ jọ mọ́. Ó ní bí àpẹẹrẹ nísìnyí tó máa sọ pé ọmọ eku wá. Ó ní gbogbo yín lẹ́sàárẹ́ wá bóun. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ọ̀rúnmìlà ní fún ìdí eléyìí nǹkan kó wà tí ó mọ ṣèyàtọ̀ láàrin yín. Wọ́n ní bò làwọn ó ṣe. Ọ̀rúnmìlà ní orúkọ ni tóun ó fún yín. Wọ́n lórúkọ yìí ni ó mọ jẹ́ àpèjánu yín. Ó lórúkọ yìí ni ó mọ ṣèyàtọ̀ láàrin yín. Wọ́n ní bò làwọn ó ṣe ṣe. Ọ̀rúnmìlà ní kán máa tọ́jú ìgbìgbọ̀ ọ̀kẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn wá. Wọ́n sanwó orúkọ fún Ọ̀rúnmìlà. Eku tó kọ́kọ́ mú rẹ̀ kalẹ̀ ńjọ́ náà lọ́hùn, òun ni wọ́n ń pè léku ẹ̀dá. Ọ̀rúnmìlà sọ eku ẹ̀dá, ó sọ eku olóṣè, ó sọ láǹkà, ó sọ asínrín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rúnmìlà ò fi iṣẹ́ yìí mọ lọ́dọ̀ àwọn ọmọ eku, ó dọ́dọ̀ àwọn ọmọ ẹja. Bí Ọ̀rúnmìlà ṣe fáwọn ọmọ eku náà ló ṣe fáwọn ọmọ ẹja. Ọ̀rúnmìlà ò fi iṣẹ́ rẹ̀ mọ lọ́dọ̀ àwọn ọmọ ẹja, ó gbéra ó délu àwọn ọmọ ẹyẹ. Kí ló kọ ti yín? Wọ́n lẹ́yẹ làwọn. Kò wá sí yàtọ̀ láàrin yín. Wọ́n ní kò sí yàtọ̀. Bákan náà làwọn ṣe rí wájú Elédùmarè. Ọ̀rúnmìlà ní kò lè rí bẹ́ẹ̀ o. Ọ̀rúnmìlà ní nítorí ijọ́ tí kú kẹ́yẹkẹ́yẹ bá dé, kọ́ mọ̀ jẹ́ pé gbogbo yín ní ó kó lẹ́ẹ̀kan náà o. Ó yẹ kí yàtọ̀ ó wà. Wọ́n ní bò làwọn ó ṣe. Ọ̀rúnmìlà ló kọ lòun ó fún yín o. Wọ́n ní kí làwọn ó ṣe. Ọ̀rúnmìlà nìkan lọ rí mọ́ tọ́jú gbogbo ọ̀kẹ́ wá. Wọ́n fún Ọ̀rúnmìlà lówó. Ọ̀rúnmìlà sọ ayé kò tọ́. Ọ̀rúnmìlà sọ ọ̀sìn, ó sọ igúnnugún, ó sọ àkàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ lọ Ọ̀rúnmìlà ṣe tẹ́ délu àwọn ọmọ ẹran. Nígbà ó délu àwọn ọmọ èèyàn náà, ẹ̀yin ọmọ ẹni, ẹ̀yin náà ti jẹ́ wọ́n lé èèyàn làwọn. Ọ̀rúnmìlà lẹ́ẹ̀lì kan mọ́ ẹjọ́ mi èèyàn lásán nílò orúkọ. Wọ́n ní bò làwọn ò sì wá ṣe. Gbogbo ohun tó Ọ̀rúnmìlà ṣe fọ́mọ eku, tó ṣe fọ́mọ ẹja, tó ṣe fọ́mọ ẹyẹ, iná lọ̀rúnmìlà ṣe fún ọmọ ẹni náà. Ọ̀rúnmìlà dẹ̀ fún ọmọ ẹni lórúkọ. Ẹ rí i pé tí ńjọ́ tí oore bá fẹ́ kan Ifámì wá, oore ò ní ṣe àtàrètàrè kó lọ sọ́dọ̀ Dòsùnmú. So èyí ń jẹ́ ká mọ̀ wípé orúkọ ṣe pàtàkì gan nílẹ̀ Yorùbá.
pàápàá jùlọ nínú ìṣẹ̀ṣe wa. Tá a bá tún wá wò síwájú lọ, orúkọ jẹ́ ní tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ti rù látọ̀run wá tá a dẹ̀ ti kọ mọ́ ni. Ohun tá a rù látòde ọ̀run wá tá a dẹ̀ ti kọ mọ́ ni. Torí pé gbogbo ohun tá à ń ṣe ayé ìkọ́ ló ti bẹ̀rẹ̀ o, àtòde ọ̀run òun ló ti wá. Ifá tó ní ọ̀sà ń ba, ọlọ́bàrà náà ń ba, òǹtẹ̀ òran máa já, ẹni bá fowólẹ̀ ní ó gbèdú àfínìyàn ti ṣerú ìpín, kí ni gbìyàn yílẹ̀ báwọn, ìpín mọ̀mọ̀ ní gbìyàn yílẹ̀ báwọn. Látòde ọ̀run lóníkálukú wa ni ó ti ní orúkọ kan sí kejì tá a ti tẹ̀ mọ́ lára. Ṣùgbọ́n méjì ló kọ́ wà mọ́ jẹ́, èyí tá a tẹ̀ mọ́yàn lára tó hàn tó yọ síta àti eléyìí tí ó hàn síta. Àwọn tó orúkọ àmútọ̀run tó hàn síta à ń lẹ́mọ̀rí bí àwọn Òjó, àwọn Àìná, àwọn Abíọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn kan náà wà tó jẹ́ pé náà mú orúkọ wá láti òde ọ̀run ṣùgbọ́n tó jẹ́ pé kó hàn síta. Èyí ló ṣe pàtàkì nígbà tá a bá bí ọmọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó fi máa ń ṣe tó ń pè ní ẹsẹ̀ ǹtáyé. Ẹ rí i pé mo sọ wípé nínú ètò ìsọmọlórúkọ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí, mo fẹ́ dúró lórí ọ̀dọ̀ àwọn onífá. Mi ì fẹ́ yà sọ́tún yà sósì, mo fẹ́ dúró sọ́dọ̀ àwọn onífá. Táwọn onífá bá bí ọmọ, wọ́n á ṣe tó ń pè ní ẹsẹ̀ ǹtáyé. Ẹsẹ̀ ǹtáyé yìí wọ́n á máa ṣe kó tó di pé wọ́n fọmọ lórúkọ. Torí pé nínú tó jẹ́ pàtàkì ẹsẹ̀ ǹtáyé ni orúkọ fífọmọ wà. Nínú odùfá tó bá jáde, ibẹ̀ ni wọ́n á ti mọ orúkọ wo la fẹ́ sọ fọmọ yìí, orúkọ wo la fẹ́ máa pe ọmọ yìí. Tó má ti ṣe ẹsẹ̀ ǹtáyé tán, níbi ẹsẹ̀ ǹtáyé ni wọ́n á tún ti lé orúkọ because a lè rúkọ méjì mẹ́ta mẹ́rin táwọn òbí ọmọ sọ pé ó wà wọn. Wọ́n lè láwọn fẹ́ pọmọ àwọn ní Awótúndé, wọ́n lè láwọn fẹ́ pọmọ àwọn ní Ifágbèmí, wọ́n lè láwọn fẹ́ pe ọmọ àwọn ní Ògúnjímì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á máa fi fá lé Ọ̀mìnà Bára Àgbọnmìrègún, orúkọ yìí tá a bá ń sọmọ yìí, ọmọ yìí jẹ́ orúkọ yìí ní àjẹgbó àjẹtọ́. Torí pé bàbá wa kì í kàn sọmọ lórúkọ o. Tó náà nígbàgbọ́ wípé orúkọ tẹ́ ẹ bá sọmọ, orúkọ máa ń ro ọmọ. Tẹ́ ẹ bá ohun tí Ifá kan sọ fún wa nínú Odùfá Ìrẹtì Alájé, Ifá ní àgbàtán là á gbọ̀lẹ̀. Tá a bá dáṣọ fọ́ọ̀lì àpáláró, adúá fún rẹ̀ tí ń tẹ́tí ẹ̀ ní tìṣẹ́, ìrètí ń tẹ́tí ẹ̀ ní tìyà, wọ́n ní ó ká kí n máa lò ó jàre bọ ni ó ṣe. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Ìrẹtì Ọ̀ṣẹ́wádìí Ìrẹtì Alájé. Tẹ́ ẹ bá wo Odùfá yẹn, ẹni tí bí Ifá ń tọ́ka sí ibi ibẹ̀ nípasẹ̀ orúkọ tí wọ́n tẹ̀ mọ́ lára, Ìrẹtẹ̀ṣẹ́, ó ń jẹ́ kí ìṣẹ́ àtìyà, ó ń jẹ́ kó mú un. Ṣùgbọ́n nígbà tó padà lọ rèé bá babaláwo pé òyì kí tí ìṣẹ́ àtìyà ti ń dòun láàmú yìí torí kan tóun ló gbèrè káàkiri yìí, báwo lòun ṣe fẹ́ bọ́ ńbẹ̀. Àwọn awúdá lòun sọ fún pé orúkọ nírú ọ látòní ìlọmọjọ kan pè ọ ní Ìrẹtẹ̀ṣẹ́ mọ́ o, díẹ̀ máa pè ọ ní Ìrẹtì Alájé látòní ìlọ o. Ẹ rí i pé orúkọ ó ṣe pàtàkì torí pé orúkọ ń máa ṣe àfihàn bó lè dá ṣe tó. Orúkọ máa ń ṣe àfihàn ibo lèèyàn kù sí. Orúkọ máa ń ṣe àfihàn kí ni tó jẹ́ ìpín èèyàn. Náà bàbá wa ṣe máa ń sọ wípé àwọn òkàn ní sorúkọ lásán, wọ́n á mọ̀ túmọ̀ orúkọ tó ń fẹ́ sọ mọ́ wọn. Ló ṣe dunni láyé òde òní pọ̀pọ̀lọpọ̀ kàn sọ mẹ́ẹ̀ lórúkọ ni. A ò fi eléyìí bá ẹlẹ́sìn kankan wí, ṣùgbọ́n gbogbo wa tá a jọ ọmọ Káàárọ̀ Oòjíire, ọmọ aládé ni wá. Orúkọ tá a bá fẹ́ sọ ọmọ ẹja mọ̀ túmọ̀ rẹ̀. Wọ́n sọ mọ̀ míì lórúkọ tó pé tẹ bá mọ̀ ìtumọ̀ orúkọ yẹn bóyá ga ni túmọ̀ rẹ̀. Wọ́n sọ mọ̀ míì lórúkọ tó pé tẹ bá wò ìtumọ̀ orúkọ yẹn bóyá igi lórúkọ rẹ̀, bóyá àkàbà ni wọ́n sọ mọ̀ yẹn. Ẹ wá zoom ọmọ tá a pè ní àga, ẹ dákun bó ló ṣe fẹ́ ṣe. Wọ́n máa fi jókòó náà ni, wọ́n máa tẹ́rì náà ni, kò lè kó lójú kan ṣoṣo. Sọ ẹja mọ̀ túmọ̀ orúkọ tábà mọ̀ tàbí ni pé ká máa ṣọ́ra wa. Èyí ń àwò gédéǹgbé. Ẹ wá jẹ́ ká wo kí ni pàtàkì orúkọ gangan. Kí ni pàtàkì orúkọ? Pàtàkì orúkọ pọ̀ débi wípé níwọ̀nba náà lásán bíbẹ̀. Alákọ̀ọ́kọ́ orúkọ a máa sọ ibo lọmọ ti wá. Gẹ́gẹ́ bá sọ wípé lónìí ọ̀rọ̀ orúkọ tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún àwọn oníbabaláwo. Tẹ́ bá ti ń gbọ́ Ifágbèmí, ẹni orúkọ tí Ifá bá ti bẹ̀rẹ̀ rẹ̀, ẹ ti mọ̀ wípé eléyìí o àwọn onífá ni. Àbí awo, ẹ ti mọ̀ wípé àwọn onífá ni. Ẹ jẹ́ ká wò. Orúkọ ó máa ń ṣe àpèjúwe níbo ni ọmọ ti wá. Orúkọ máa ń ṣe ìyàtọ̀ láàrin èèyàn méjì mẹ́ta. Orúkọ tẹ́ ń wò yẹn ó máa ń sọ nípa ìwà téèyàn ó bá máa wù. Ẹ já wo tí Ifá kan sọ lójú Ògbègúndá. Ifá tó ní ọ̀tá inú omi ni ò béèrè oòrùn. Adúá fẹ́ ẹja sòótọ́ ọmọ bínú Àgbọnmìrègún. Ifá ní ẹja sòótọ́ o, ẹja sòdodo. Iye ijó èèyàn tó bá sòótọ́ nírú mọ́lẹ̀ ò gbé. Èrò pé èrò ọ̀fà. Ọmọ tá a bá bí lọ́nà ẹbẹ̀ kọ́ mọ́ ẹ jẹ́ Ifá sòótọ́. So irú ọmọ tán bá sọ nírú ọkọ yẹn, definitely orúkọ yìí ó máa reflect irú ìwà tọmọ yìí tí ó ṣe kíni tí yóò máa wù. Orúkọ yìí yóò sọ irú ìwà tí ọmọ yìí tí ó máa wù. Ẹ wo àwọn ọmọ tán máa ń pè ní torúkọ wọn máa ń ṣe pẹ̀lú ajé. Ṣàṣà ní kọ́mọ kan tó wà
kí orúkọ rẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú ajé kọ́mọ yìí ò má ní ajé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni torí pé orúkọ wa ó ní agbára débi wípé ó máa ń sọ nǹkan tá jẹ́. Kò séèyàn kankan tí ó jí tí ó sọ pé òun fẹ́ sọ ọmọ òun ní wọ̀fà o. Kò séèyàn tí ó jí tí ó sọ pé òun fẹ́ sọ ọmọ òun ní ẹrú o. Tẹ bá wọn tí Ifá kan sọ lójú òṣùrù pọ́n dára, ó ní bẹ́ẹ̀ dáfá lóde ilẹ̀ ìyá oréré ò jẹun. Bẹ́ẹ̀ dáfá lóde ilẹ̀ ìyá oréré ò jẹun. Àpàpà kẹ́ mọ̀ tiẹ̀ dá rárá oréré ò jẹun. Bí wọ́n fún Fá mọ́ fi mí ṣẹrú, abùfọ́pẹ̀ mọ́ fi mí ṣe wọ̀fà. Bí wọ́n Fá mọ́ fi mí ṣe olórí alásàásìn, ẹni tó bá fi ṣe ẹrú ẹrú ni mọ́ rú wọn. Èèyàn tó bá fi ṣe wọ̀fà ìwọ̀fà ni mọ́ fà wọ́n sẹ́yìn. Ẹni tó bá fi ṣe alásàásìn orí olórí ni wọ́n mọ́ sọ káàkiri. Ifá ọmọ ni kò fi mí ṣe òtúpọ̀n dààmú mọ́ dárí mi nù. Ẹ rí i pé Ifá yẹn ti state ẹ̀ fún wa pé kò sẹ́ni tí ó jì tí ó sọ pé kán sòun ní wọ́fà àbí kán pòun ní ẹrú àbí kán pòun lálásàásìn. Gbogbo àná la fẹ́ jí orúkọ. Wọ́n dẹ̀ ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ wá jẹ́ ká wò nínú ìlànà Fá wa oríṣi àwọn orúkọ wo ló wà. Aláwọn orúkọ tó jẹ́ orúkọ àmútọ̀run wá. Ní tá à ń pè orúkọ àmútọ̀run wá náà ni wípé àwọn orúkọ tó jẹ́ wípé kẹ́ ẹ tó bí ọmọ sílé ayé òun ni Ifá ti máa sọ orúkọ ọmọ yẹn. Kẹ́ ẹ tó bímọ sílé ayé ni Ifá ti máa tọ́ka orúkọ ọmọ yẹn. Bọ́mọ ṣe ń bọ̀ wá sílé ayé ń làwọn orúkọ yìí ló ti bá wálé ayé. Tó pé táwọn òbí bá dẹ̀ bírú ọmọ bẹ́ẹ̀ sílé ayé kò sí tàbí ṣùgbọ́n kí wọ́n ẹ̀sẹ̀ máa wò pé orúkọ wo la fẹ́ fún ọmọ yìí, orúkọ yẹn ti wà ńlẹ̀. Torí pé ńgbà tán bá ti dáfá àbí kó jẹ́ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ bóyá kán tó lóyún ọmọ yẹn àbí ńgbà tán lóyún ọmọ yẹn nǹkan yẹn ni wọ́n rò papọ̀ tí wọ́n fi fọmọ yẹn lórúkọ. Ẹ já wo nǹkan tó ṣẹlẹ̀ lójú Ifá ọ̀bàrà òtòkú ọ̀bàrà lọ́tún òtún pọ̀n ló sì. Ifá ní ká fi ginagi ká lè gbọ́ òun gi ká fọ́ pẹ̀lọpẹ̀ ká lè gbọ́ ohun tọ́pẹ̀ ń fọ̀. Ẹ já fi ọ̀bàrà òtún pọ̀n sóde awolé onítẹ́tẹ́ ń sí bá fún yèyé kíní bẹ níkùn ọmọ ní jẹ́ ìjẹ́ ẹrú gbóyúnru mọ̀rìwọ̀ ọ̀pẹ̀ gbóyúnru níkùn èrò kó èrò ọ̀fà ọmọ tá a bí lọ́nà bẹ̀ ọmọ jẹ́ ọmọ ní jẹ́. Lójú odù Fá yẹn abiyamọ tó lóyún sínú àrùn ni àbọ́mọ ni kò mọ̀. Torí pé àwọn àpẹẹrẹ tó yẹ kó máa rí téèyàn bá lóyún kò rí àfìgbà tó lọ́dọ̀ babaláwo wọn ni ọmọ ní bẹ́ẹ̀ ọmọ yìí dẹ́nì obìnrin ló fi bí àwọn ó ṣàkóso Ifá fún ọ tó bá ti wá bímọ yìí sílé ayé o ọmọ ní jẹ́ lóko tó máa pè é. Wọ́n dẹ̀ ṣàlàyé fún bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ máa bímọ ó fọmọ bí obìnrin alórúkọ tó jẹ́ àwọn orúkọ àmútọ̀run wá bẹ́ẹ̀ lọ. Nínú pé èèyàn jẹ́ ọmọ onífá náà wọ́n lè bíyàn kéèyàn jẹ́ òjò, wọ́n lè bíyàn kéèyàn jẹ́ àìná, wọ́n lè bíyàn kéèyàn jẹ́ ẹlẹ́ṣọ̀. Ẹlẹ́ṣọ̀ ni àwọn ọmọ tá a bí tó jẹ́ wípé ibi wọn ó ṣáájú wọn ibi ló kọ́kọ́ wá ìkejì ọmọ ló kọ́kọ́ wá kọ́mọ gangan tó wá. A rí ọ̀kẹ́, a rí ìgè àti bẹ́ẹ̀ lọ. So a dẹ̀ láwọn orúkọ tó jẹ́ wípé ilé ayé láti fún ọmọ tó jẹ́ pé àwọn àpẹẹrẹ tá a sọ yìí bàbá ọmọ lè má rí wọ́n lè mọ̀ ní àsọtẹ́lẹ̀ nípa ọmọ tó ń bọ̀ yẹn. Wọ́n lè mọ̀ ní àsọtẹ́lẹ̀ nípa ọmọ tó ń bọ̀. Àwọn ọmọ tí wọ́n bá ti ṣàsọtẹ́lẹ̀ nípa títí wọn àwọn ni wọ́n á lórúkọ àmútọ̀run wá. Tẹ bá worú Fàdígbé náà nísìnyìí ìlẹ̀kẹ̀ tó bá ti já dọwọ́ òwú ẹ̀rán bá Fátinúkẹ́ tí sọmọ nígbè ìlẹ̀kẹ̀ tó bá ti já dọwọ́ òwú ẹ̀rán gbogbo ohun tí mo béèrè dọwọ́ Fá. So tí wọ́n bá dárú Fá yẹn fún ẹni tó wà nínú oyún àbẹ́ni tó ju ọmọ ń pọ́n wọ́n sọ fún pé yóò dọ́lọ́mọ gbogbo ohun tó ń béèrè Ifá ló máa ṣe bọ̀ tó bá ti bí ọmọ yẹn Fátinúkẹ́ nìkan máa pè é bọ̀t àwọn ọmọ tí ò bá sí àsọtẹ́lẹ̀ kankan ń pa wọn tó bá ti délé ayé wọn á fún wọn lórúkọ. Báwo náà ṣe wá fẹ́ fáwọn lórúkọ títí wọn Ifá ẹsẹ̀ ìtayé tán bá dá fún wọn. Àbí kí bàbá àti ìyá ọmọ àtàwọn ẹbí kan ti ní àfojúsùn pé ọmọ tí ń bọ̀ yìí nígbà tá a lóyún ọmọ yìí àwọn kan báyìí ṣẹlẹ̀ bí ọ̀nà ń ṣí fún wọn bí ọ̀nà ń là fún wọn bóyá lásìkò ìgbà yẹn náà sílé wọ́n lè pe ọmọ yẹn ní ọlá ń sílé bí ọmọ yẹn bóyá ńgbà tán bí ló dàbẹ̀ ní pọ́nà là wọ́n lè pè ní Fálànà àti bẹ́ẹ̀ lọ. A máa ń fọmọ lóríkì náà bíi Àyìndé Àjàní Ìyàndá àti bẹ́ẹ̀ lọ. Ẹ wá jẹ́ ká wò báwo náà ṣe wá ń ṣe ètò ìsọmọ lórúkọ nílànà Fá. Mo ti sọ fún wa ètò ìsọmọ lórúkọ nílànà Fá bẹ́ẹ̀ nígbà tá a bá ti ṣẹ̀ṣẹ̀ ń táyé ọmọ torí pé ẹ̀ṣẹ̀ ń táyé ibẹ̀ láti máa mọ orúkọ tá a fún ọmọ yàtọ̀ sí orúkọ tí Fá bá ti sọ́lẹ̀ fún wa tó ti jẹ́ àsọtẹ́lẹ̀ nípa ọmọ tó ń bọ̀. Tá a bá ti wá ṣẹ̀ṣẹ̀ ń táyé tán lẹ́yìn ìgbà yẹn ìní tá à ń pè ní ètò ìsọmọ lórúkọ. Ó ṣe ní láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbàgbọ́ wípé bóyá ẹ̀sìn àtọ̀húnrìnwá òun ló kọ́ wa bí a ṣe ń sọmọ lórúkọ. So gbogbo àsìkò lọ́jọ́ kẹfà àsìkò lọ́jọ́ keje àsìkò lọ́jọ́ kẹjọ nínú ìṣẹ̀ṣe wa ló wà o. Nínú ìṣẹ̀ṣe wa àwọn ilé kan bẹ tán ṣe fàlọ́mọ àwọn onífàlọ́mọ wọ́n ṣèkómọ wọn jáde ní ọjọ́ kẹfà. Àwọn tí ń ṣe àwọn olúgbò oníṣòrùkọ mọ́kìje àrẹ̀sà oníṣòrùkọ mọ́kìje lọ́dọ̀ títí wọn ọjọ́ keje náà sọmọ lórúkọ. Àwọn abíjọ àwọn ó sọmọ títí wọn lórúkọ lọ́jọ́ kẹjọ ọlọ́jọ́ kẹjọ yìí ó kọ́mọ̀ nílẹ̀ Yorùbá gan kì í ṣe àṣà àtọ̀húnrìnwá o.
àwọn bàbá wa ló ti máa ń ṣe tipẹ́tipẹ́, kì í ṣe àìsàn àtọ̀húnrìn wá ló kó àwọn nǹkan yìí wá fún wa. Nígbà bá wá di ọjọ́ kẹjọ àbọ́jọ́ keje àbọ́jọ́ kẹfà, á nílò àwọn èròjà wọ̀nyí fún ètò ìsọmọlórúkọ: àádùn, ẹ̀pà, ìrèké, ìmúmu, epo, iyọ̀, oyin, ọtí, obì, eku, ẹja, orógbó, atare. Torí pé gbogbo àwọn nǹkan yìí òun ló ṣe pàtàkì tí wọ́n fi ṣe ìwúre fún ọmọ. Òun ló ṣe pàtàkì tí wọ́n fi ṣe ìwúre fún ọmọ tí wọ́n bá fẹ́ ṣe ètò ìsọmọlórúkọ rẹ̀. Tó bá ti lo gbogbo nǹkan yìí, wọ́n á fi ṣe ìwúre fún ọmọ. Ní ó fi jẹ́ kí ó kọ tí wọ́n bá fún ọmọ yẹn, ní ó fi jẹ́ kí orúkọ yẹn, ní ó fi jẹ́ kó bá ọmọ yìí, ní ó fi jẹ́ kó bá a lára mu. Ayé ti wá di ayé léyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé yóò wà l'Amẹ́ríkà, àwọn òbí rẹ̀ ó wà Nàìjíríà, kò ní láǹfààní àti dàbí ẹni wípé kí òun ó láǹfààní àti lè ṣe nǹkan pè ní ètò ìsọmọlórúkọ nílànà àbáláyé wa. Yóò mọ̀ wá béèrè pé báwo lòun ṣe máa ṣe. Ẹ̀yin olùgbọ́ mi ní comment section, ẹ bá wa fìdáhùn síbẹ̀. Báwo lẹni yẹn ṣe lè ṣe? Ẹni tó wà nílùú òyìnbó tó dẹ̀ fẹ́ sọmọ lórúkọ nílànà àbáláyé wa, tó jẹ́ pé gbogbo àwọn èròjà tá a sọ kalẹ̀ yìí kò láǹfààní àti rí. Tó bá tiẹ̀ láǹfààní àti rí, kó tó lè rí àwọn èèyàn tí ó bá ṣe, wàhálà ó dàbẹ̀ ni pé kó wà níbẹ̀ díẹ̀. Ọgbọ́n wo ni ó gbà dàbẹ̀ ni pé kó fi ṣe? Ẹ bá wa comment síbi bẹ̀ ní comment section. Ire o.